gẹ́gẹ́ ní aago mọ́kànlá lò láti ìkànnì bówẹ́ 101.9 FM ìròyìn ní ṣókí náà ní ìwádìí sí etí ìgbọ̀nyín Joseph Akande lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. kò dín ní èèyàn márùndínlógún tí ó ti farapa yánnayànna lẹ́yìn ìbúgbàmù gáàsì tó wáyé ní ìjọra Bádíà tó wà ní ìjọba ìbílẹ̀ Àpápá Ìgànmù ní ìpínlẹ̀ Èkó. Àtẹ̀jáde kan tí adarí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ náà Margaret Adésẹ̀yẹ fi léde sọ pé nǹkan bíi aago 4:00 ìrọ̀lẹ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí iná ṣẹ́yọ lára sìlíńdà gáàsì oní ìwọ̀n 25 kg kan tó búgbàmù níbi tí àwọn sìlíńdà míì wà. Gẹ́gẹ́ bí ohun tí Adésẹ̀yẹ sọ, iná náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí iná kan ṣẹ́yọ lẹ́bàá gáàsì sìlíńdà gáàsì ọ̀hún tó ti ń jò tẹ́lẹ̀. Ó ní wọn kò ṣe ìtọ́jú àwọn sìlíńdà náà dáadáa, èyí ló mú kí gáàsì tó jáde kó máa jò jáde lánú rẹ̀ tó sì fara kan iná ọ̀hún ló ṣokùnfà ìbúgbàmù náà. Òfìnlóyin ó ní bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹni tí ó sọ ẹ̀mí rẹ̀ nù nínú ìṣẹ̀lẹ̀ náà ó ní èèyàn márùndínlógún ní iná jó lára. Ó fi kún un pé ọ̀pọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn ni wọ́n ń tọ́jú níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn tí ó kù tí wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn tó wà ní tòsí. Omidan Joy Rotimi Mojísọ́lá ti gba adé omidan àgbáyé Nàìjíríà fún ti ọdún 2025. Joy ẹni ọdún 24 ló ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun gbégbá orókè níbi ìdíje náà tó wáyé ní Victoria Island ní ìpínlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀. Lápapọ̀ omidan 37 ló kópa nínú ìdíje obìnrin tó rẹwà jù fún ọdún 2025 yìí. Láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní Nàìjíríà ni wọ́n ti mú àwọn akópa náà kí wọ́n tó dín wọn kù sí 20 tó kópa ní àṣekágbá. Lópin abala tó kẹ́yìn, àwọn omidan 4 ló díje pẹ̀lú Mojísọ́lá. Àwọn náà ni omidan láti ìpínlẹ̀ Ebonyi, Abuja, Abia àti Imo. Pẹ̀lú àṣeyọrí yìí, omidan Mojísọ́lá Raimi ni yóò ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje obìnrin tó rẹwà jù lágbàáyé. Mẹ́ta oṣù kẹrin ọdún 2025 tí a wà yìí ní àgbà ọ̀jẹ̀ olórin jùjú tó di akọrin ẹ̀mí ni Evangelist Ebenezer Rẹ̀mílẹ́kún Fábíyì táwọn èèyàn mọ̀ sí Òbé pé ọdún 63 lókè èèpẹ̀ níbi ayẹyẹ ọjọ́bí ọdún 63 rẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ní Òbé ti ṣàlàyé pé ó ti lé ní ìgbà 12 tí wọ́n ti kéde ikú òun. Alàgbà Ebenezer Òbé náà sọ pé mi ò lè gbàgbé ọlọ́kan òjọ̀kan ìlera tóun ti kojú kọ ní ayé òun, èyí tó mú kí òun ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ abẹ. Ó wá fi kún un pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú kí òun borí àwọn ìṣòro náà. Àwọn èèyàn ńlá láwùjọ ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́bí yìí. Lára wọn ni ààrẹ tẹ́lẹ̀ rí orílẹ̀-èdè yìí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, Alhaji Wasiu Ayinde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ní ṣókí fún ti àárọ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé wa láago 2 fún ìròyìn káàkiri àgbáyé. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Joseph Akande lóníròyìn yín lẹ́ẹ̀kan sí i.